Ǹjẹ́ a máa tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ bí nǹkan bá ti ṣe ń lọ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé náà ni ọwọ́jà wa ló ṣe bẹ́ẹ̀ tó lórí ìkànnì yìí. Mo kí gbogbo wa pé a kú àtúrọ̀ Elédùmarè yóò máa wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa. Ìròyìn fún ti àsìkò yìí òun náà lélẹ́yìí, orúkọ yín ròyìn kò yí padà o, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ẹgbẹ́ wọn kókó tí ń bẹ nínú ìròyìn náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìdùnnú sí Ngozi Okonjo-Iweala lórí ìyànsípò rẹ̀ fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀. Lẹ́yìn tí ọwọ́ ìyà àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti ikọ̀ ojú òfurufú dun àwọn agbésùmọ̀mí lára dáadáa, olórí àwọn agbésùmọ̀mí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti jọ̀wọ́ ara wọn fún ìjọba àpapọ̀. Ilé-ẹjọ́ gíga l'Àbújá ti yọ̀ǹda àwọn ọmọ ikọ̀ IPOB tí kò dín ní 50 pé kán máa relé wọn láyọ̀ àti àlàáfíà. Nílùú Àbújá náà ni mo sì wà báyìí. Àjọ Civil Defence tí olúlu ilẹ̀ yìí ti ń ṣe Àbújá ti fi páńpẹ́ òfin mú àwọn 4 tí wọ́n jí òpó iná ojú pópó tú nílùú náà. Ìròyìn ti Biafra Nation báyìí. Níṣe ni ìgbáradì tó láàmìlàaka àti èyí tó gbọngbọ́n ti bẹ̀rẹ̀ látàrí ìkéde ọjọ́ kejì inú oṣù kejìlá tí ìran Biafra táwọn yóò kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìdùnnú sí Ngozi Okonjo-Iweala lórí ìyànsípò rẹ̀ fún ìgbà kejì gẹ́gẹ́ bí olórí fún àjọ olókòwò àti ìṣòwò káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Àmú ìròyìn náà wá fún wa ní àìpẹ́ yìí nínú èyí tí a ti sọ ìròyìn náà di mímọ̀ wípé ẹni tó jẹ́ obìnrin àkọ́kọ́ tó sì tún jẹ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní ilẹ̀ Áfíríkà, Ngozi Okonjo-Iweala, ẹni 70 ọdún lẹ́yìn tí wọ́n yàn sípò fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà pátápátá lórí ọ̀rọ̀ okòwò lágbàáyé. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí a ṣe mú wá, níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti wá kọ́wọ́ ìdùnnú pẹ̀lú Ngozi Okonjo-Iweala tó sì júwe arábìnrin náà gẹ́gẹ́ bí onífọkànsìn àti onífọkàntán ènìyàn tó ń ṣojú orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Áfíríkà dáadáa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Nínú ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi síta látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà tó ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún, ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ààrẹ ti yin Okonjo-Iweala lọ́gọ̀ọ́ ẹnu pẹ̀lú bó ṣe ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà tí kò sì dojú ti ìran Nàìjíríà, tí ó dojú ti orílẹ̀-èdè Nàìjíríà lórí ìyànsípò rẹ̀ láti ọdún 2021 tó ti wà níbẹ̀ tán sì ti fi ààyè rẹ̀ sílẹ̀ fún pé kó tún máa tẹ̀síwájú nínú ọdún 2025. Ààrẹ ni kò sọ méjì tó jẹ́ kí Okonjo-Iweala kó jẹ́ irú àǹfààní yìí bí kì í ṣe ìnígbàgbọ́ nínú ẹni àti iṣẹ́ takuntakun tó sì jẹ́ alákòyàwó ènìyàn èyí tó ń ṣe tí gbogbo àjọ àgbáyé tí wọ́n fi ẹ̀yìn tí wọ́n sì fi ọwọ́ tì lẹ́yìn náà wípé kí ó tún lọ lẹ́lẹ́kejì. Okonjo-Iweala oníjẹ́ obìnrin àkọ́kọ́ ní ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà tí yóò jẹ́ ọ̀gá àgbà pátápátá fún àjọ tó ń rí sí okòwò lágbàáyé. Lẹ́yìn tí ọwọ́ ìyà àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti ti ikọ̀ ojú òfurufú dun àwọn agbésùmọ̀mí lára dáadáa, olórí agbésùmọ̀mí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ fún ìjọba báyìí tán sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé àwọn ò ṣe mọ́. Nínú ìròyìn tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí Major General Edward Buba tó fi léde síta lásìkò tí ń ṣe àlàyé àṣeyọrí àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí àti ti òfurufú nínú èyí tí wọ́n ti ṣe láàrin ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí. Ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé lẹ́yìn tí ọwọ́ ìyà àti tọwọ́ ìyà tó dun àwọn agbésùmọ̀mí dáadáa ní ilẹ̀ yìí ní pàápàá jùlọ àwọn tó wà ní òkè ọ̀yà lọ ní ilẹ̀ Haúsá, ó ní olórí àwọn agbésùmọ̀mí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ báyìí tí wọ́n láwọn ò ṣe mọ́ látàrí ìyà tó bọ́ sí wọn ní ara dáadáa. Ó fi orúkọ àwọn méjì náà ó fi léde nínú ìta ti rí
Yellow Jambros àti Yellow Ibrahim. Àwọn míì tí wọ́n tún jọ̀wọ́ ara wọn sílẹ̀ yàtọ̀ sí àwọn ènìyàn yìí ó ní Alhaji Malamu Ado Idi tí ó tún jẹ́ Alhaji Lawal Kuwaba Sakado àti Babangida. Nínú àlàyé rẹ̀ ó sọ di mímọ̀ pé láàrin ọ̀sẹ̀ kan táwọn bẹ̀rẹ̀ ìkọlù yìí sí àwọn ènìyàn náà ní gbogbo ilẹ̀ Haúsá kò dín ní 135 agbésùmọ̀mí èyí tí àwọn ti fi ìbọn já okùn ẹ̀mí wọn dànù táwọn ọmọ ogun ikọ̀ òfurufú náà tán sì pa àwọn míì lápamọ́lẹ̀ látàrí ìbúgbàmù olóró tí wọ́n jù láti orí òfurufú. Ó tẹ̀síwájú nínú àlàyé pé lẹ́yìn àwọn 135 tí wọ́n ti bá ogun lọ yìí àwọn 185 míì làwọn fi páńpẹ́ òfin mú tí wọ́n bẹ ní àtìmọ́lé àwọn nígbà tí àwọn sì gba ènìyàn tí kò dín ní 129 kalẹ̀ lára àwọn ènìyàn tí àwọn agbésùmọ̀mí náà tí wọ́n ti kó ní papámọ́ra tá sì ti jí gbé wọ inú igbó tí wọ́n wà ọ̀hún. Ó tẹ̀síwájú nínú àlàyé pé 113 ní ohun ìjà olóró èyí tí àwọn gbà lọ́wọ́ àwọn ènìyàn náà nínú tí wọ́n ti rí ìbọn AK-47 tó jẹ́ 72 tí wọ́n gbà ní ọwọ́ wọn. Àkàkà ìmọye ó ní ọta ìbọn tó ní àwọn bá nù ààyè náà táwọn sì gba ọkọ̀ ọ̀kadà àti owó tó tó 732,000 naira lọ́wọ́ àwọn agbésùmọ̀mí láàrin ọ̀sẹ̀ kan ṣoṣo. Òun náà ni ó ṣe àlàyé gbogbo àṣeyọrí yìí èyí tó sì ní lẹ́yìn tí ìkọlù náà ń di lemọ́lemọ́ táwọn agbésùmọ̀mí ọ̀hún sì ń rí àrídájú pé àwọn ò lè ṣẹ́gun bẹ́ẹ̀ làwọn ò lè borí ikọ̀ àwọn ọmọ ogun lèyí àti torí òfurufú. Ó ní àwọn kọ̀ọ̀kan láàrin wọn náà ti ń jọ̀wọ́ ara wọn sílẹ̀ o tó sì ti ń bọ́ta wípé ẹ foríjìn wá ẹ dà wá pọ̀ mọ̀mọ̀kẹ́ àfà wàhálà àsìgbésùmọ̀mí mọ́ nílẹ̀ Nàìjíríà. Edward Buba wá tẹ̀síwájú pé ikọ̀ ọmọ ogun lẹ̀yà àti ti orí òfurufú wọn ò ní tẹ́tí láti máa ṣe ìlépa lórí àwọn agbésùmọ̀mí tí wọ́n sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé láìpẹ́ yìí o orílẹ̀-èdè Nàìjíríà yóò ní ìfọ̀kànbalẹ̀ èyí tí kò ṣe ní ẹlẹ́gbẹ́ rẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáláyé. Ilé-ẹjọ́ gíga l'Àbújá ti yọ̀ǹda àwọn ọmọ ikọ̀ IPOB tí kò dín ní 50 pé ká máa relé wọn láyọ̀ àti àlàáfíà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti ilé-ẹjọ́ tó ga ní ìlú Àbújá látẹnu ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún ìyún James Omotosho nínú àlàyé rẹ̀ ó ní àwọn ènìyàn tí wọ́n jẹ́ ikọ̀ IPOB èyí tí wọ́n kó wá sí tí wọ́n fi sí àtìmọ́lé lẹ́yìn tí ọwọ́ bà wọ́n ní ọjọ́ 12 nínú oṣù kejì ọdún 2023 tó sì bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ wọn ní nínú oṣù kejì ọdún tí a wà yìí èyí tí ń ṣe ọjọ́ 9 nínú oṣù kejì ọdún tí à ń lò lọ́wọ́ yìí ó ní pẹ̀lú àlàyé àti àwọn àìní ẹ̀rí lọ́wọ́ tí àwọn agbófinró tí wọ́n gbé wọn wá sí ilé ẹjọ́ tí wọn kò rí pèsè olójẹ́ káwọn fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé àwọn ènìyàn náà tí wọ́n jẹ́ 50 wọn kò mọ́wọ́ wọn kò mẹsẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ilé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ọ̀hún nínú àlàyé adájọ́ náà tó kà síta ó ní wọ́n fi páńpẹ́ òfin mú àwọn ọmọ ikọ̀ IPOB náà ní agbègbè tó pè ní Muze ìjọba ìbílẹ̀ Uga Akwata ní ìpínlẹ̀ Anambra lẹ́ni tán fẹ̀sùn kàn wọ́n pé wọ́n kóra wọn jọ lógúnlógún àti lọ́gbọ̀nlọ́gbọ̀n sí inú ọkọ̀ ńlá kan nínú èyí tí wọ́n wọ aṣọ àwọn ikọ̀ IPOB tásì tún ní oògùn abẹ́nú gàngàn ibẹ̀ ní ara wọn ní ọjọ́ náà lọ́hùn-ún ni àwọn agbófinró bá kó wọn tí wọ́n sì kó wọn lọ sí àtìmọ́lé kó tó di pé wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ ṣùgbọ́n nígbà tí adájọ́ James Omotosho tí yóò máa ṣe ìdájọ́ náà ó ní pẹ̀lú bí àwọn agbófinró tí wọ́n kó wọn wá sí ilé ẹjọ́ yìí bí wọn kò ti ṣe ní ẹ̀rí tó dájú àti ẹ̀rí máa jẹ́ mìíṣó lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ènìyàn náà wípé wọ́n kóra wọn jọ láti dá orílẹ̀-èdè Nàìjíríà rú àti dá omi àlàáfíà orílẹ̀-èdè yìí náà rú bákan náà ó ní tí wọn ò rí ẹ̀rí lọ́wọ́ báyìí fún ìdí èyí ó ń dá àwọn ènìyàn náà 50 ọmọ ikọ̀ IPOB náà ó ń dá wọn sílẹ̀ kí wọ́n máa lọ lé wọn láyọ̀ àti àlàáfíà. Nílùú Àbújá náà ni mo sì tún wà báyìí àyànfẹ́ Elédùmarè àjọ civil defence olúùlú ilẹ̀ yìí ti fi páńpẹ́ òfin mú àwọn 4 tí wọ́n jí òpó iná ojú pópó tú ní ìlú ọ̀hún. Nínú àlàyé tó jẹ́ kọ̀mándàǹtì fún àjọ NNCDC yún àjọ ẹ̀ṣọ́ ara ni òun náà ni àbòlú Olúṣọlá Odúmọ̀ṣù tó fi síta ó sì ní àlàyé wípé
ọwọ́ ba àwọn afurasí tí wọ́n jí iná òpópónà márosẹ̀ tí wọ́n jí tútà ní olúlu ilẹ̀ yìí. Nínú àlàyé rẹ̀ ó ní nǹkan bí dédé aago kan òru lọ́jọ́ ọjọ́rú tí ń ṣe Wednesday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kọkànlá nítòsí Eden Garden ó ní ọwọ́ ti ba àwọn méjì kan ní Utako lọ́wọ́ ti bá àwọn méjì ètò porúkọ wọn ní Japhet Adams ẹni ọdún 21 àti Friday Ojo ẹni ọdún 51 tí wọ́n jí òpó iná tí ó ń tan iná ní agbègbè náà tí wọ́n jí tú ó ní nígbà tí àwọn tó tẹ̀síwájú ní inú ìwádìí àti mímọ́ lọ bíbọ̀ láti jẹ́ kí ètò ààbò tó péye kó wà ní gbogbo olúlu ilẹ̀ náà ó ní agbègbè tó pè ní Moshood Abiola Stadium ní ìtòsí National Hospital Junction ó ní ọwọ́ tó ti ba àwọn méjì míì ètò pé orúkọ tàwọn ní Ibrahim Aliyu ẹni ọdún 19, Hassan Abdullahi ẹni ọdún 23 tọwọ́ sì ba àwọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ́ni tó jẹ́ wípé ní tí wọ́n yàn láàyò ní tiwọn ó ní ká máa ba iná ìjọba jẹ́ kán sì mọ́ tú òpó rẹ̀ kán máa lọ rèé túta ó ní nígbà tí ọwọ́ sì ti bà wọ́n báyìí kò sóhun méjì lẹ́yìn kí àwọn kọjú wọn sí ilé ẹjọ́ ó wá ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn bíi tiwọn tó kù wípé ẹ jẹ́jẹ́ wọ ara yín kẹ́ ẹ yé wu ìwàkiwà láwùjọ yìí mọ́ àbí kẹ́ kúrò ní olúùlú yìí torí pé àjọ ọ̀hún kò ní fi ọwọ́ rẹ̀ láti fi mú ètò ààbò ilẹ̀ yìí nípa dúkìá àti ẹ̀mí àwọn ènìyàn olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ìbádá fún yín púpọ̀ o kẹ́ ẹ jọ̀wọ́ ara yín kẹ́ ẹ sì yọwọ́ kúrò nínú gbogbo ìwà tó lè kó yín jìyà níwájú òfin. Ìròyìn ti Biafra Nation báyìí níṣe ni ìgbáradì àti ìtẹ̀síwájú tí ń dé bá ilẹ̀ Biafra pẹ̀lú ìkéde ọjọ́ kejì inú oṣù kejìlá èyí tí Simon Ekpa tó ti ń fọn rere rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́. Ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn ènìyàn kọ̀ọ̀kan ní orílẹ̀ àgbáyé pẹ̀lú bó ṣe jẹ́ wípé Simon Ekpa tó jẹ́ Prime Minister ilẹ̀ Biafra ní ilẹ̀ òkèrè ó wà ní àtìmọ́lé ìjọba Finland tí wọ́n sì ti sọ ìrètí nù nínú ìyẹn tí wọ́n pè ní ìpàgọ́ confection èyí tí wọ́n ní yóò gbéra sọ lẹ́ni tí ń ṣe ọjọ́ 29 títí di ọjọ́ kejì inú oṣù kejìlá ó ní ìyàlẹ́nu náà pé ọ̀rọ̀ náà wá jẹ pẹ̀lú bí àwọn èèkàn nínú ilẹ̀ Biafra bọ́sẹ̀ ti kóra wọn já ọ tí wọ́n ti túyáyà jáde ní orílẹ̀-èdè Finland ìyún ní láti ti ṣolúlu Finland ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàgọ́ náà oríṣiríṣi fídíò oníbẹ̀ nílẹ̀ tí ń ṣe àfihàn àtẹ̀rímájẹ́mìíṣó lórí ìpàgọ́ àwọn ilẹ̀ Biafra bákan náà ni wọ́n mẹ́nuba ilẹ̀ Yorùbá èyí tí ń jẹ́ àwọn ajìjàngbara ti ilẹ̀ Yorùbá wípé àjọṣepọ̀ tó lámìlaka ń bẹ láàrin ilẹ̀ Biafra àti ti Yorùbá torí pé èkúté kan náà wọn ló fi ẹnu fọ́ igbá àwa méjèèjì ní èyí tó ń túmọ̀ sí wípé àjọ ń jà fún òmìnira ara wa ni. Fídíò náà bẹ́yìn àyín nínú ibi tá ti ṣe àfihàn àsíá ilẹ̀ káàárọ̀ òjìrè tí ń ṣe ti Yorùbá Nation ẹ wo fídíò náà tí ó máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó. I am excited. My voice is shaking. This is This is what we are all doing. This is not exciting. This is what's happening. And greeting to Biafrans all over the world. No matter wherever you are. And first and foremost, I'm sending my greeting to my boss, my Prime Minister, in the person of Mazi Simon Ekpa. Please, my boss remain my boss. If you do appreciate
the man who I call my boss, Mazi Simon Ekpa, please stand up for him. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. And our leader, Mazi Nnamdi Kanu, wherever he is, they will all both be proud of us. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. We all know the reason why we're here today. And this is really going to be short because of our program. We finished our lunch. While back home in Biafra land, we have some of our brothers, sisters, mothers, children that are not able to have lunch, that don't even have the opportunity. So that's why we are here today, to fight so they will be opportune to have lunch, so they will be opportune to live, so they will be opportune to do what is right. This journey that we have come a long way, we are not going back. We are not going back. The terrorist government, the zoo called Nigeria, all they are thinking is that what they did to our prime minister, that will stop the movement. And they kidnapped our leader, Mazi Nnamdi Kanu, from Kenya. They kidnapped him and renditioned him. And the movement never stopped. My boss, my master, my prime minister, Mazi Simon Ekpa, pick up from where our leader, Mazi Nnamdi Kanu, left. And the Zulu government trying to bully us, trying to disorganize us, trying to destroy us so that we won't be here. But at the end of the day, we are here in Lahti, Finland. And the opportunity that we have to take our lunch, we want to provide the same opportunity for those in Biafra land, so they will be able to have lunch. There's millions in Biafra land that don't have the opportunity to even eat 1 square meal a day. And that will stop. That's why we are fighting. I, Mazi Ogechukwu Nkere, the finance minister of the Biafra Republic government in exile, and my fellow Biafrans, we will not stop. We will keep doing the best, whatever we can do to provide. Ẹ káàbọ̀ padà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ènìyàn ṣe ọlọ́kà ẹ̀ṣẹ́ ẹ̀yin tẹ́ bá fìfẹ́ jẹ náà. Ẹ kú wa ìbínú ẹ sì kú àdúró tì wá lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2. Ẹ dákun torí tẹlẹ́dùmarè ọba tó dá wa sílé ayé. Ẹ má gbàgbé láti bá wa subscribe tí ẹ bá ti ṣe. Tẹ́ bá sì ti ṣe ẹ má gbàgbé láti máa bá wa share àwọn fídíò wa kẹ́ sì máa fi kọ́mẹ̀ntì yín náà sínú àwọn fídíò kọ̀ọ̀kan tó bá kàn yín jù á sì máa fún ilé sí ní wàràǹsẹ̀sà. Bákan náà tẹ́yin bá ní ìròyìn kan tó jẹjú ní gbèsè tẹ́ ẹ fẹ́ jẹ́ ká bá yín pẹ̀kẹ́lù ká polongo rẹ̀ káàkiri ayé ẹ kàn sí wa nínú comment section. Bóyá polówó ọjà náà sì lẹ́yìn tún ní tẹ́ ẹ fẹ́ polówó ọjà kájọ ògbúgbàjẹ kó àjọ fi ara ṣàjẹ́ bí ti ṣẹ̀ṣẹ̀ fún ẹ jẹ́ àfi tiyín ká fi gbé ti wà lárugẹ ẹ sì jẹ́ káwa náà ká fi tiwa ká fi gbé tiyín náà lárugẹ. Nígbà tá tún máa padà mú ìròyìn mẹ́wàá orúkọ mi ò ní yí padà o àyànfẹ́ Elédùmarè yín náà ni mo kí wa pé a kú àtàárọ̀.